wá ní mo tútù dé bí mo ṣe ń dé kí ló dé tí mi ò ní dé bí mo ṣe ń dé nígbà tẹ́ ẹ ti rí ilé ayé tẹ́ ẹ ti sorí ẹ̀ kodò. Ta ló ń pè ní Dáwúdù? Kí ni ìtumọ̀ Dáwúdù? Kí ni Ogbe Òòṣà sọ nípa Dáwúdù? Ṣé bí Ọbàtálá ló ń pè ní Dáwúdù, ẹni tó dá odù? Ta ló ní odù? Ta lodù gọ́gọ́gọ́gọ́gọ́ fúnra ẹ̀ bí ò bá ń ṣe Ọbàtálá? Kí ló Ogbe Òòṣà sọ nípa Dáwúdù? Ká ní Ọbàtálá ló dá odù ló ṣe ń pè ní Dáwúdù. Dáwúdù jẹ́ wà ní oríkì Ọbàtálá, kí ló dé tó fi ń pè ní Dáwúdù? Ẹni tó kọ́kọ́ dá odù, ẹni tó dá odù, ẹni tó kọ́kọ́ dá odù. Àwọn aláìmọ̀kànmọ̀kàn àwọn á gbé Ọ̀rúnmìlà. Ilá kì í ga ju onírè lọ. Kò possible. Èmi lọmọ Ọbàtálá. Mi ò tí ì dé. Mo ń bọ̀.